social media wá gbẹgẹ́ àbáwọn ní ẹkì tó ní ọlọ́run jẹ́ ká máa ní fàpẹ́ o wọ́n appreciate ní ìdè yìí ìdìdé àwọn àgbàlagbà tọ́sẹ̀ ilẹ̀ náà lẹ́dìdé bá náà ṣe dìde lánàá nígbà tí ó ṣẹlẹ̀ báyìí ṣẹlẹ̀ ìdílé wọn sì sàǹfààní ìjá pé ẹ̀rọ pọ̀ àwọn tànánà ní àti fẹ́ àtàsùpọ̀ tó ti wà láti jẹ ẹ̀takó tó dò ní wọ́n appreciate ẹ̀ ó tún wá appreciate wíwá ìjọ wọn láàbí kan ní èyàn tún wọ́n wá dìde ìjọ mi tí ó tún ní màá lábí kínú yóò sì ní màá lábí kínú ilé irú mọ̀náfíkí bẹ́ẹ̀ a máa wá nọ́rọ̀ inú mọ̀náfíkí ẹ̀ yóò wà nínú kí ẹ̀wà yíwá lásùbá àbí lóòrùn yóò àdé sáré wò yínú tó ẹmọ́ ọlọ́run okùn yí o torí pọ̀ fẹ́ wọn orí mọ̀náfíkí rí wá ní a máa tún fi lé ọ̀rọ̀ burú ẹnu tí àbá oníyàgí fi ń ṣe wá sí tí ni ìmá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá oníyàgí sọ fáwọn náà kó ṣe fún bàbá wa Àlájì àgbà ẹnu mo fẹ́ yánbẹ̀ ní pé ọ̀rọ̀ lọ́rin wàwé wọn ìlọ́rin ṣe bẹ́ẹ̀ fàlàjì àgbà náà ìlọ́rin sábúrú wà ó fàlà ìlọ́rin sábúrú fún mi ó dá táwọn bàbá tó lọ ohun tí wọ́n rí kí ayé tó gbà fún wọn àwọn ò ṣe fún wa wọ́n tẹ́wọ́gbà pọ̀ ma wá gbé ní wọ́dà ẹ̀ bọ́yá tàà bàbá òun náà wọ́n fi sí yí pé sí ó kà wọ́n ló wá náà ti bẹ̀rẹ̀ tàà rẹ̀ kò ní kí òtọ́ ní ọmọ bí òtọ́ ẹ̀mọ́ bí a ṣe mistake lérí eléyìí láì Ìlọrin ṣe dáadáa fún wa wọ́n sàbúrú ní sáà ìrán ó ṣe pàtì náà tí mo sì ní púrúfù rẹ̀ lọ́wọ́ wọn sàbúrú tí wọ́n bá sí wọ́n ti pàtó wọ́n sàbúrú wà ní àkókò lọ́wọ́ bẹ́gbà wọ́n sọ kí ẹ̀dọ́ máa bọ̀rẹ̀ ní àṣọ ọlọ́run lèyìn láàrin àwọn ẹ̀dá káwọn fara wáyé lọ́jọ́gbọ́n náà sọ pé àtẹ́sílì ìlú وجعلنا بعد بسم الله الرحمن الرحيم وجعلنا بعد كل عباد ربك من المرسلين إلا إنهم يأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضهم لبعض فتنة يتصبرون ọ̀rọ̀ Ọlọ́run ó ní ja'alna بعضهم لبعض فتنة يتصبرون وكان ربك بصيرا ẹbá ti gbọ́rọ̀ Ọlọ́run yé kò ní dàmì tí a bá ti gba ayà tẹ kàyé ó ti tó lóògùn pẹ̀lú sọ́rà tí ẹ̀tọ́ wà ń bẹ ọ̀rọ̀ ni ẹ má kó sún torí bẹ́ẹ̀ ilé mo appreciate ẹ̀ púpọ̀ ẹ̀rùpẹ́ sọ sẹ̀tẹ̀mbà táà sí ilé pọ̀ èyí mi fẹ́ mú bẹ̀ tó kàn mí mo mú ẹ̀tọ́kàn mí èdè tọ́kàn mí bẹ̀ ìlú ẹdí ọba káyàn kọ ọmọ wá sọ sí ó ní mímú tí lè Islam lè mọ́rí àmá ń pàtẹ wá tẹ̀lé sọ̀rọ̀ wọ́n gbọ́dọ̀ dúpẹ́ fún yí
èyí tó bá fẹ́ dàbí pé ó rújú al-halalu bayyin wal-haramu bayyin ẹjọ́ dàbí pé ó rújú pé ìlọ́run tó gbé dé sí wọn náà ní a ti gbé dé sáwọn wájú ìgbọ́gbọ́dọ̀ sàmánà pẹ̀lú ìlú ìpé wọ́n ṣe dáadáa pẹ̀lú ilé o wọ́n ṣe dáadáa pẹ̀lú ọlọ́run lára wa wọ́n ṣe dáadáa pẹ̀lú àwọn tó bí wa wọ́n á ṣe dáadáa pẹ̀lú àfáà wa wọ́n róore àfáà wa lóore wọn wọ́n róore àwọn tó bí wa lóore wọn wọ́n ara wà yìí náà ìkẹ́ ọlọ́run tó bùn wa ni kódà mú tí áyà tí wọ́n lò lórí wa ni pé a sì hí Àkọ́túnlá ìlàkùnrin àyà fàtàrù àtàkùnlù bí àìdíláàyè wà látàmásù àbìsù ní ìwàyà kò dáàbò àtàbò kọrí. So, wọ́n rí bẹ́ẹ̀ ọpẹ́ yíò èèyàn gbọ́dọ̀ dá toríṣẹ́ rí àwọn bàbá aládé àpá sí ò tájú lè àdábì sí ò hádẹ̀ wọ́n pọ̀ babalágbà ìgbì ọlọ́run kẹ́ gbogbo wọn wọ́n ṣiṣẹ́ àbóyẹrí ojú wọ́n sì rí èmi máa ń kàbú pé ọlọ́run sí tí wọ́n pọ̀ mọ́ ti wà yìí ojú ọ̀nà yìí gbogbo wàhálà bí àwọn ni wọ́n fara gbà á ọ́gáǹsì àwọn agbẹ́sẹ̀tọ̀ ẹ̀ẹ́sà máa lo ayé wọn ni àwọn fara gbà wàhálà yẹn fa bí ọlọ́run bá tún dá wa padà sẹ́yìn ibi irú táwọn rí mi àwọn yọ́sàkó lọ́nà yìí nítorí imani ilẹ̀jú ti gbà wọn lọ lọ́dà rẹ̀ yẹn wọ́n lè lọ́dà àtọ́nà òfìsẹ́ imani tí ó tún jẹ lọ́dà àtà jẹ fún وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين. Ọlọ́run púpọ̀ àwọn bá wọn lọ dákún sàbà àyà fi wọ́n agbáragbà tó kú lú ọlọ́run bá fi wọ́n láyà balẹ̀ kọjá àkókò mọ́ dà lóru ọlọ́dàkùn mọ́ dà lóru kó sì mọ́ jẹ́ sí láwọn ọba jẹ́ nígbà bàbá yìí sì gbé kalẹ̀ náà ọlọ́mọjọ́ bàjẹ́ nítorí wọ́n pè kí níkan ní lẹ́gẹ́sì làwọn olóyìnbó máa ń wí àbíjọ́ mi kún ọ̀sán pé sọ̀sẹ́sọ̀ kẹ́pìn gbogbo sátẹ̀dá bá ṣe láyé tí ọba ti rí èèyàn tí ó kọ̀ntínú sẹ́nà máa sẹ́kùnù máa rí nípa àwọn kọ̀ọ̀kan wọn náà ní jẹ́ pọ́lọ̀gbà wọ́n sọ̀rọ̀ bá tábìlì àdábì ní ìsìn bó ṣe tó nì náà bí ọba tí bàbá àdájá àgbà sáànà ti tábìlì àdábì gbogbo tí ọba wọn ti láyé to waste lẹ́bàá ní bàbá rẹ̀ sí ní òbí wọ́n tọ́wọ́ ìdílé ọba sí Ádámù ọ̀n nínú tí a fẹ́ sí iṣẹ́ náà ti waste sí Ádámù bí ọba sí àwọn pọ́dọ́tì wọn iṣẹ́ waste alájá àgbàlájá bàbá pọ́dọ́tì wọn iṣẹ́ waste gbogbo tí ń jẹ́ pọ́dọ́tì yẹn náà pátápátá ní kọ́lọ̀ mọ́jọ parẹ́ ìjà ilẹ̀ kọ́lọ̀ kakú láàmú ọ̀tọ̀